Adéyẹmọ ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà lóògùn yìí o, Àdìsá ṣe pẹ̀lẹ́ o, gbogbo ayé ló ń wò ẹ́ o, Sunday Àdìsá ṣe pẹ̀lẹ́ o, gbogbo ayé ló ń wò ẹ́ o, ọmọ Adéyẹmọ ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà lóògùn yìí o, Ìgbòho òòṣà ṣe pẹ̀lẹ́ o, gbogbo ayé ló ń wò ẹ́ o, ẹ káàbọ̀ ẹ̀yin tèmi. Bàbá wa Sunday Májàsọ́lá Ìgbòho òòṣà, Àdìsá Adéyẹmọ, this is a very big warning gidi lélẹ́yìí fún yín. Sunday Àdìsá Ìgbòho, warning gidi, warning ńláńlá ni mo gbé wá fún yín ní alẹ́ yìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ yín o bàbá Ìgbòho òòṣà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ gidi tó ọwọ́ yín. Mọ̀ọ́mọ̀ ṣe lé níta gbangba káyé lè sọ pé Yorùbá wuyì, ó sọ bẹ́ẹ̀ o. Bàbá Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, this is a big warning to you. Tí kókó bá ń fẹ́yàn lẹ́fẹ̀ẹ́, a kì í jẹ orí ìmọ̀dò. Tàbá lè jẹ orí ìmọ̀dò, àwùjọ kóńdó la gbọ́dọ̀ lọ. Àwọn kan sọ pé a lè dá àwùjọ kóńdó, ṣùgbọ́n tá bá débẹ̀ a máa mọ̀ wọn ara ẹni ni. Nígbà tí Fẹ́mi Fani-Káyọ̀dé ń wá yín wá sílé, I made a video. Ìjọ náà bí ṣe ráyè náà lè mú dé láti fi ṣe papọ̀ mo ṣe fídíò. Mo ní Sunday Àdìsá Adéyẹmọ Ìgbòho òòṣà, mo ní èèyàn kì í fi àparò sábẹ́ kó máa gbìn gbàdo. I came out and I warned you. Àwọn tó bá ti rí fídíò yẹn wò, wọ́n á rí, ó wà lórí YouTube, wọ́n wà lórí Facebook mi. When I came out, mo rántí dáná mo wo jacket ẹ̀hún, Kampala jacket báyìí, bí purple colour. Mo wá wọ̀nù yín, mo ní èèyàn kì í fi àparò sábẹ́ kó máa gbìn ìgbàdo. Baba, I am not here to blame you. I am not blaming you for now. Àmọ́ ẹ ní jẹ̀bi. Ẹ tún ní rogun blame. Ègún sọ pé ojú ti rà. Ojú ti là. Bébí ti ṣẹ́jú. Everybody ni wọ́n ti mọ̀, even our politicians, wọ́n ti mọ̀ wípé Yorùbá nation máa bọ́ sí. Oníkálukú ń gbá géèmù lọ́wọ́ yìí ni. Bàbá Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, ever since mo ti ń ṣe show, I never come out and talk to you this way. I am not sorry to talk this way. Mi ìbéèrè apology pé mo sọ̀rọ̀ báyìí. Bàbá, pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ègún ló sọ pé dẹ́ẹ̀dẹ́ mẹ́ra hall. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá Sunday Ìgbòho. Nígbà tí wọ́n wá sílé yín, nígbà tí wọ́n ń bọ̀ nílé yín, tí wọ́n bọ̀ wá kógun ja ọ̀tá yín, most àwọn tó wá ń súnmọ́ yín lénìí, tó wá ń bá yín ya fọ́tò yẹn, most tí wọ́n náà mọ̀ pé wọ́n ń bọ̀ nílé yín wá kógun jọ̀tá yín. Nígbà tó gun yìí wọlé, tó mú ẹ̀mí àfà àti ẹ̀mí àdògán lọ, bàbá tá lẹ rí. Nígbà tó gun yín jà raburabu, tó kọ́ àwọn lédíkè, àwọn ládélé àǹkó lọ sábùjá lọ́gbà DSS, tí wọ́n lọ jẹ kíní kan ìyà, bàbá tá lẹ rí. Now they are now coming to you. Lọ́tún ló ṣe ní kakú wá ń bá yín ya fọ́tò ní Benin Republic yẹn. Bàbá, I believe that place tí ẹ wà yẹn, ó gbọ́dọ̀ jẹ́ secured place or scared place. Ó yẹ pé ó lójú,
wá gba wípé kó máa gbé ṣọ̀pọ̀nà sẹ́nu ọ̀nà wípé tó máa gbé Sunday Igboho kọ́kọ́ tó ṣọ̀pọ̀nà lánàá mo believe pé I know the kind of person you are. You are a free person. Ọlọ́run ní ó ṣe kinní kan. I know you are. Mo kí gbogbo yín tẹ́ kí mi kú ètò. Ẹ má bínú sí mi. Inú kan bí mi wá lọ. I know you are a very free person. Bàbá, níbi tẹ́ free dé ló fa ohun tó ṣẹlẹ̀ sílé yín jọ́ kìíní àná. Tí kú ilé ò bá pààyàn, bàbá tòde ò lè pààyàn. If anybody is saying, on jealousy, to call about the Sunday Igboho ya photo. Me le fò láti bí wá bá ya photo ńbẹ̀ yẹn. Kí n má gbọ́ ohùn yín sí àlàáfíà. Kẹ́ má rí Yorùbá wuyi wò, kínú yín máa dùn. Kí òmìnira ìtura kó dé bá àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. That is what I am after. Bàbá, tí kú ilé ò bá pààyàn. Today ò lè pààyàn. Enough of this alejos. Where you will say one thing, they will turn it to title. Movie title, no matter. When you say one thing, Àdìsá ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà lógùn yìí o, Sunday ọmọ Adéyẹmọ ṣe pẹ̀lẹ́ o, Àdìsá òkè àgbà lógùn yìí o, Àdìsá ẹ ti gun òkè àgbà tó jẹ́ pé ọjọ́ orí kọ́. This is not all about ọjọ́ orí for now. Ẹ ti dé ipò tó jẹ́ pé ìyá yín ò dé. Mr. Adébáyọ̀, Mr. Sio, ẹ ṣé mo dúpẹ́ o, Mr. Adébáyọ̀, okay. Ẹ ṣé mo dúpẹ́ wọ́n máa lọ sókè àkútí àmúra òkè ń gbẹ. Ẹ ti gun òkè tó jẹ́ pé bàbá yín ògùn kó tó jáde láyé. Àdìsá ọmọ Adéyẹmọ, Ìgbòho òòṣà, ẹ ti wà ní level kó tó jẹ́ pé olórí ìlú ó ń bẹ̀rù yín. And our politicians Nigeria, they can do and undo. Sunday Igboho, yes, I will not preach hatred. So, but I must say, Mrs. But I must I am not preaching hatred. Me ò fẹ́ hate anybody. Mo pé you kind of person pé man love you love people. You want to love. Love. Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, love. I am not saying you should not love, but be careful. Ìfúnra báyìí ní ogun àgbà. Ẹ wà very very careful. Wọ́n ní ikú ò kí ń jẹun ẹni kó pa ni, kì í ṣe bí ikú àwọn ajá àwọn olóṣèlú Nàìjíríà. Àwọn táwọn politician ń lò ní Nàìjíríà, ikú wọn á jẹun ẹni á tún pa ni. Unless bàbá tá bá lè sọ fún mi wípé ṣọ̀pọ̀nà ẹ ti gbé ṣọ̀pọ̀nà tó gbóná sí ojú ọ̀nà tó máa gbà wọlé. People should stop taking picture with you. You just sit with people. Papa, be careful. Sunday Igboho òòṣà, ẹ wà very careful. Nígbà tí mo ṣe bá kíni mo sọ wọ́n ní to Sunday Adéyẹmọ Igboho òòṣà. People are here. Abi we are here ní kin lo. They were waiting pé yes. Yorùbá we fẹ́ bú Sunday Igboho òòṣà. Yorùbá we fẹ́ ó fẹ́ wọ́n nu ẹ̀. When I'm explaining now, they run away. They will run. Baba, most of the time say Yoruba nation, no. Ìdajì ajá àti ẹrú olóṣèlú ni wọ́n. Nítorí pé àwọn tó wá sí ilé yín jọ́kìnà tó wá kógun ja ilé yín. Bàbá wọn ọmọ tó wọlé yín o. CCTV camera tó wà nínú ilé yín. Wọn ò mọ bí tí CCTV yẹn wà o. Èmi tí mi wọlé yín rí. I can never say ibi ní CCTV ilé Sunday Igboho wà. Ẹni tó ń wọlé yẹn tó mà ti wọlé àti jáde yín ló sọ fún wọn pé ibi bí ní CCTV camera wà. Wọ́n tó wọlé wọ́n kọ́ lọ yọ CCTV camera. Ta ló sọ fún wọn? Ṣé Yorùbá Wuyì ló sọ fún wọn? Ọlọ́ládé mo dúpẹ́ ṣeun. Ṣé Yorùbá Wuyì ló lọ sọ fún wọn? Àwọn tí wọ́n ń wọlé yín, tí wọ́n bá yín jẹ, àwọn tó ń bá ẹ jẹ, àwọn tó ń bá ẹ mu, àwọn gan lọ̀tá ẹni, ọmọ aráyé kan pa. Má ṣe gbára lé wọn Àdìsá, ọmọ aráyé kan pa. Bí kú ilé ò pa ní, tòde ò lè pa ní,
ọmọ aráyé kan pa ọmọ aráyé kan pa Sunday Adéyẹmọ Igboho Òòṣà. And stage tá wà yìí last stage ni joker time la wà yìí bẹ́ẹ̀ ni ó ti di last card ẹ tó máa check up lókù báyìí àwọn olóṣèlú náà pa àwọn ti fìdí rẹmi. There are a lot of àṣírí wọn tó ń tú lọ́tún lọ́sì Nàìjíríà ti jẹ gbèsè débi pé Nàìjíríà ò ní nǹkan mọ̀kan tó ń wọlé mọ́. And for them to cover the atrocity, Nigeria must remain Nigeria. Láti máa fi àwọn Nigerians tí wọ́n ń gbèlú Nigeria tí wọ́n believe nínú wọn Nigeria láti máa fi wọ́n yáwó lọ. Torí kí wọ́n lè fi wọ́n yáwó làwọn ṣe lè survive. Baba Sunday Adéyẹmọ Igboho Òòṣà. And now, I am sorry. Okay. And now you are here. Let's save àwọn èèyàn. Kúrò nínú gbèsè tó ń fi wọ́n yá. But àwọn ọkùnrin tó yẹ pé ẹrú ni wọ́n. Olodo will always be Olodo. No matter any expo you will give Olodo, Olodo will remain Olodo. No matter the kind of love, tell a friend tí ó bá nífẹ̀ẹ́ yín, bàbá mi máa sọ fún mi pé àlọ́ òràn kà. Àlọ́ òràn abínú ẹni. Àlọ́ òràn ẹni tí ò nífẹ̀ẹ́ ni. Bàbá Sunday Adéyẹmọ Igboho nígbà agbọ́ ìtàn pé bàtà àwọn dúdú tí wọ́n fẹ́ kúrò ní oko ẹrú àwọn òyìnbó aláwọ̀ funfun láyé àtijọ́ wọ́n láwọn dúdú kan ni wọ́n tún lọ ń gbàbọ̀dé fáwọn dúdú ẹgbẹ́ wọn because wọ́n sọ wọ́n di slave master. They let them look superior ju àwọn tó kù wọn lọ. Slave and slave plus slave. Wọ́n wá lu ọpọlọ, wọ́n wá kọ́ ṣe slave master. But our new school, our private, we are all in class 5. We are all in the same class, but they call them private. They make them look superior. When we are in the class, then once I got the class captain, our monitor, our monitress, they make them look superior. You know why? Because what about pariwo ní class? I want to connect maker. They will be the one that will show for the teacher. All these people you are seeing, some of them are slave masters. I want to make them look superior. When they give àwọn ajá wọn lórí Facebook ní 5,000 naira. Àwọn tó máa ń wá sọ́dọ̀ yìí, they give them 200,000 naira. They make them look superior. And with that kind of ebito in Nigeria, they can do and undo. Yes. If it's àwọn kò tí ron jẹjẹ, they make them look superior. They can buy Ankara for 1,500, 2,000 naira Ankara. That's way. That's war. So they look superior. They think they are more superior than others. But that's not that they are Igboho, and they can do and undo. Because Koko Betty won only in for. You don't break your body, one around to ku. And most of them they don't care. People coming to you. Sunday Igboho ló sọ pé èmi ni kíní kan. Sunday Igboho ti sọ mí di gbá. Sunday Igboho ti sọ mí di àwo. Baba, stop it. Enough of this. Baba, stop it. Èmi ò ní má gbàlejò, better stop it. Please. It's getting too much. Ẹ jẹ́ kí regard wà ńbẹ̀. Ẹ jẹ́ kí respect wà ńbẹ̀. Baba, it seems you don't even know the kind of level you are now. Ó dàbí pé ẹ mọ̀ pé Mandela Baba ẹ ti di Mandela. Ẹ mọ̀ level yìí o. Baba ìgbéraga kọ́. Kò kí ń ṣe ìgbéraga when you employ ọ̀rẹ́ síbi iṣẹ́. Ìwọ ló níbi iṣẹ́ yẹn. Why employ ọ̀rẹ́? Yes, he is your friend. Ọ̀rẹ́ mi ni. Yeah, but ní ẹ̀kọ̀ọ̀kan sọ fún ọ̀rẹ́ yẹn pé bá mi gbé ṣá ẹ wá síbí bí. Let him or her know pé ọ̀gá ẹ ni mí. Àyè ọ̀gá ń gbà mí, èèyàn máa ń yọ àyè ọ̀gá sílẹ̀. Àyè olórí ń gbà mí, èèyàn máa ń yọ àyè olórí sílẹ̀. Baba, respect yourself. Baba Sunday Igboho, respect yourself. You dey look say old ni mí. 50 years now ni mí. Àwọn bàbá wa, àwọn mọ̀mọ́ wa. You call everybody àwọn mọ̀mọ́ wa. You call everybody àwọn bàbá wa. Yes, accepted. Bí wọ́n ṣe kọ́ yín, lẹ ṣe ń wùwà yẹn. You respect everybody. You want to respect. You are kind of person pé
Baba, ẹ jẹ́ tó yẹ pé ó wà lóyà. You respect everybody. You talk with everybody with respect. But baba le kokon. Even sometimes tí Yorùbá wuyi bá pè yẹn má gbé call Yorùbá wuyi. Ṣótán. Sometimes when Yorùbá wuyi called you, ẹ bá mi pẹ̀lẹ́ kun yẹn tó rí àwọn èsì yẹn. Sometimes when Yorùbá wuyi called you, ẹ má gbé call Yorùbá wuyi. Ẹ fi respect say kó jẹ́ Yorùbá wuyi pé Yorùbá wuyi wọ́n kàn pa wọlé kíní ni. I am not saying you should say that. I cannot turn you to who you are not. Kì í ṣe onígbéraga èèyàn fine. Kì í ṣe onímọ̀nàfíkì èèyàn fine. You are a loose person. To free, you are a free person. But about sometimes you have to respect yourself. I beg. Thank you, God bless you for saying true talk. You have to respect yourself, bro. We don't know. 2023, how many months? August, the end. September, October, November, December, January, February, 6 months. Within this 6 months, listen, I want Nigerian politicians wanted that sacrifice gbogbo Yorùbá tó wà nílẹ̀ Yorùbá. Gbogbo Yorùbá pátápátá tó wà nílẹ̀ Yorùbá tó bá possible pé ẹ fi gbogbo rúbọ. Kale ba adepo, they are ready to sacrifice everybody. They don't care. You think they care? They don't care. They just want to be on that seat. Wọ́n ready àti ta gbogbo apátápátá pé ẹ máa kó lọ sóko oko Bonilu Buhari Sanfara. Mo kí Tere Malade. Ẹ máa go sóko Sanfara bó ko bode máa ru wọ́n lọ. Wọ́n ready àti ko China. Wọ́n ready àti ko gba fún China. In as much China máa forgive owó tí wọ́n jẹ China. Kí gba máa lọ ro ko àgbàdo lọ́dọ̀ China. They are ready to do that. Baba, respect yourself. Baba, respect, please respect yourself. Don't say because I want Jawa kan, I want Bawa kan. If anybody is coming to you, Baba, I come for Gumbura kan to wọlé. Jọ̀ọ́ tí mo máa parọ́ tí mo dẹ̀ parọ́ ẹ bá mi jẹ́ kí n mọ̀. Because ó dà pé mo ti gbé sórí ìjọ àbí. Inú ń bí mi jù àbí. Baba, anybody tó bá ti ń bọ̀ kó fi ògùn búra, ògùn burúkú. Kó máa kọ́kọ́ fi búra kó tó wọlé ná. Pé mo wá bá Sunday Igboho sọ̀rọ̀ ó yá Sunday Igboho tó bá sọ tí mi ò sọ níta ògùn máa bẹ́rì ẹ̀ kó tó délé ni. Shara down so we record this only you rate this man too high. I will rate him too high. Ara we return so this only you rate this man too high. Tó máa fún ele tó wèrè tó sọ̀rọ̀ yẹn ní 50,000 naira bàbá. Ó ń bọ̀ wá tán kan lẹ̀. Àwọn tí wọ́n mọ̀ pé wọ́n máa gbé babaláwo wá sílé ọ̀dọ̀ yín. Ṣé babaláwo tó wá sílé yín? Ṣé babaláwo Fúlàní ni? Babaláwo yẹn, ṣé babaláwo Hausa ni? Babaláwo ìta babaláwo tó wá sílé yín yẹn, ṣé àwọn babaláwo Gàmbàrí ni àbí babaláwo Ìgbò? Babaláwo Yorùbá ni wọ́n. Èmi sí Olúwa ẹ ṣé mo dúpẹ́. Get me some water to drink, cold water please. Babaláwo Yorùbá ó ní wọ́n. Baba, please, am I making sense? Ṣọ́rọ̀ tí mo sọ ṣó correct ṣá. Ṣọ́rọ̀ tí mo sọ ṣó correct. Baba. Thank you. Mo fẹ́ wo ni pé ọ̀rọ̀ tí mo sọ kò correct àbó correct o. Thank you. You talk to thank you. You are making sense. Ọlọ́run yẹ kó dá fún yín. Because kíní kan tí ń lọ lórí Facebook nísìn. Wọ́n ní màmá kan màmá kúkú. Wọ́n wá sọ́dọ̀ bàbá Sunday Igboho. Èmi náà ti wo fídíò yẹn. A ti gbọ́ voice yẹn. Màmá yẹn bọ́ta. Wọ́n ní Sunday Igboho sọ pé táwọn bá ti ṣe. Ní everybody follow. Sunday Igboho said, Mama, tẹ́ bá máa ṣe tó bá ti jẹ́ kí ìrìn àjò yìí dá. That is what Sunday Igboho said. Mama, gbogbo tẹ́ bá ti máa ṣe tó bá yẹ kí ìrìn àjò yìí dá. Èmi Sunday Igboho mo fọwọ́ sí. That is what Sunday Igboho said.
not nǹkan tẹ́ bá ti máa ṣe. He said tó bá ti máa yẹ kí ìrìn àjò yìí dá mo fi ọwọ́ sí. I'm making online saying àwọn agitator, àwọn alligator, àwọn kìnnìkan gator. Mama, you don't need to say that. If you were alligator, be alligator pepper, abi crocodile pepper, or whatever you call us. Come on, stop that. You are calling us our alligator. They say share, love, like. They have to share it for people to know. People are sorrow. Not because everybody say they go one way. To what say your come by anything. Video ti posita. Ṣé kò sí wọ́n tó pè ní secret láàrin Yorùbá ni. Yorùbá ní secret sí ni. Ní o tó wà secret that pé àtẹ nípa. Mo lọ lè sọ de Igboho àṣẹ ní bonkele. You guys will record him, you will send it outside. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Must still record whatever he says. Must he talk and you share it outside? Tiwa nìyẹn. Adisa Adéyẹmọ Sunday Igboho. Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Ẹ la etí yín sílẹ̀. Kẹ́ máa gbọ́ nǹkan tèmi sọ Yorùbá wuyì lórúkọ tèmi o. Èmi lèmi ń bá yín sọ̀rọ̀ báyìí sí. Ẹ la etí yín, ẹ gbọ́ etí yín tó bá ti máa ń gbọ́. Respect yourself. Sunday Igboho, respect yourself. Stop saying me because you are 50 years. I know ẹrù tó wà lórí yín, ẹrù tó tóbi ni. Mr. Olabanji, God bless you. Ẹrù tó tóbi, lẹ́rù tó wà lórí yín. I know. I know you want to respect everybody. I know you don't want people to say, only gbéraga. I know. But ẹ fi àyè respect sílẹ̀. People are coming in too much. People are wanting buying sorrow, wanting fine too much. Wanting gbegbo too much. Bí Buhari ló wò bí domi yẹn, bí bèbí oníke. Báwọn Gàmbàrí ṣe ń pa, ló yẹ pa Yorùbá tó. Wọ́n ti lọ pa wọ́n lọ́wọ́ o, wọ́n ti pa wọ́n ní kinní kan. Buhari á ṣe fẹ́ kò ní gbin. Èmi ẹ̀wí lẹ̀wí. Ẹ̀wé mi ẹ̀wé ẹ̀wí. Ẹni tó bá gbọ́ Ìgbóhùn dáadáa, ó bá mi tú fún Sunday Igboho Òòṣà. Baba, listen to me carefully. Èmi ẹ̀wí lẹ̀wí. Ẹ̀wé mi ẹ̀wé ẹ̀wí. Nǹkan tẹ́ Yorùbá sọ no mas pa. Yorùbá will sọ pé. Nobody will say Yorùbá will fẹ́ sọ pé. That nothing is as secret as man's thoughts. Enough of people coming to where you are in Benin Republic, taking pictures with you, sharing it online. Sunday Igboho said, Sunday Igboho do. Don't want to see the Yorùbá wà lọ pa àwọn èèyàn. Ìjọ wo ni wọ́n gbé síta pé à ń bọ̀ lóṣòdì, à ń lọ pa àwọn èèyàn. Ìjọ ni wọ́n sọ bẹ́ẹ̀. They will do everything secretly. Our alligator will come outside. No matter how we back. No matter how we back. Buhari will say, Pem. Buhari will not say it. No Fulani will come out and say anything. They will keep their mouth. They will keep their mouth. They will not say anything outside. One lost me, one denge po. One denge on my wowa. I say, one see me from wa. Lẹ́yìn oṣù méjì, àbí lẹ́yìn ọ̀sẹ̀ méjì. They will go and attack it for me. Still, Buhari ò ní gbìn. Why táwa náà ò dákẹ́ táwa máa gbìn? There are a lot of videos going online that on your Yoruba page. I don't share it. I will not share it. It's not that when I share it, people will look it, people will watch it on my page, they will comment, they will do this,
They will do everything. At the end of the day, Facebook will pay me. I don't hide that. But to me, I don't rely on Facebook money. If Facebook pay me, fine. I open my page. If Facebook, I will not, because Facebook will pay me. But when I can post it, mama post here. And if I don't put Yoruba Nation, don't your bad nation check kinikan. Mama post it. I will not post it. Or what Facebook for me, lori feed if Facebook mudani, because I will not post it. I will not promote it. Oh, you put your bad nation can promote here. For possible. When you say one thing, they had 10 things to eat. They just want everybody to come outside. That my so good. So they go somewhere kinikan. So they go somewhere kinikan. Baba, ejo. So they go. You know I love you. If you know I love Sunday Igboho, please let me see your comments. If you know I love Sunday Igboho, let me see your comments. Baba, walai, I love you that quest. That quest, I love you that I can say 90% of people don't want me, don't worry about me. They know I love you that quest. When we say Yawo Igboho, I will just tell them, Daddy one day, I have my own husband. I am married to my own husband. Baba Sunday Igboho they need Yawo tiwon. God bless you. I don't want money for anything. Comment pe, Yoruba wuyi. Baba, nígbà tí wọ́n mú yín, tí wọ́n wá sílé yín. Tí wọ́n wá sílé yín, tí wọ́n mú yín. Títí báyìí mo ti sunkún. Not for anything, but the love I have for you. And not just for the love I have for you, but the love I have for you because you have the love for my people. You will see me, I will dress like a Muslim today, dress like a Yoruba tomorrow, dress like Christian next tomorrow. To tell you, I am not against anything that we against Yoruba nation. I am not for it. I am for Yoruba nation. My religion, my own religion, is my own personal life. Listen to me carefully. My religion is my personal life. I belong to Yoruba nation. Yoruba nation is for all the religion. So when we talk of freedom, I am for Yoruba nation. I am for my people. Madam, she Christian ni, she Muslim, elomi pe mi alagbere esin. If you like, call me alagbere esin. Nígbà tí àwọn boko bá fẹ́ ju bomb sínú ọjà, they will not come and ask you pé a fẹ́ ju bomb sínú ọjà o, ṣé ọjà yìí ṣọ́jà Christian ni, ṣọ́jà Muslim ni, ṣọ́jà oníṣẹ̀ṣe ni. Don't be carried away with anything. Baba Sunday Igboho, baby ṣe pa fáwọn èèyàn pé don't be carried away with ẹ̀sìn religion, with any ẹ̀sìn or whatever. Don't be carried away. Baba Sunday Igboho, don't Alhaji Alison, God bless you. Baba Sunday Igboho, don't be carried away with your humanity, with your free mind. Baba want to read in. Wọ́n mọ̀ pé ní free mind. Adéyẹmọ Igboho Òòṣà. Àwọn èèyàn mọ̀ pé you are a simple person. And tó ní free mind ni. And tó ní fẹ́ ọmọlàkejì ni. Tẹ́ bá ní fẹ́ ọmọlàkejì. Will you come out? Pẹ̀lú gbogbo náà ti ṣe fún yín. Ore ìyàwó, ore ọmọ, ore àlàáfíà, ore owó, ore ọkọ̀, ore ilé. Àwọn tí wọ́n fẹ́ wá bá yín ṣe ń sìn, àwọn olóṣèlú tó fẹ́ wá bá yín ṣe nísìn bàbá. Ẹ yẹ kí n bèrè kíní kan lọ́wọ́ yín. Bàbá, mo kàn máa wo show yìí o. I know you will watch this show. But let me ask you one thing. You want to pay Akin court today? Ká sọ̀rẹ́. Àwọn kan ní Akindiju méjèèjì. Ká fi bá ọmọ ìyá ẹni jà. Fine. Méjèèjì ló correct. But àwọn olóṣèlú tó máa ń bá yín ṣe nísìn. Ẹ̀rọ ti Fani Káyọ̀dé àbí Fẹ́mi Fani Káyọ̀dé. Ẹ̀rọ tí bóyá gbàbọ̀dé fún yín. Ẹ̀rọ tí àwọn tí ẹ jà fún. Kó tó di pé wọ́n mú yín tá ìmú yín. Gbogbo wọn ń bọ́ síta. Wọ́n ṣe show fún yín. Táíwò Modúpẹ́ ṣeun. Most èèyàn sọ̀rọ̀ wọ́n ṣe show fún yín. Bàbá ẹ máa rántí. Ẹ wá rántí pé ẹ̀mí ò láàrọ̀. Wọ́n ní àwọn tó ń lékun sí wa, àwa ń lékun sí wọn. Wọ́n wá ń lẹ́jọ́ sí wa. Ọ̀rẹ́ mi ìyẹn ò burú. Òṣùpá láyé ọ̀rẹ́ o. Níṣe láyé yí ọ̀rẹ́ mi. Ìwà tó tọ́ ló yẹ ká máa wù. Torí kò sẹ́ni tó máa jọ ọ̀la. Bàbá, àwọn olóṣèlú yín, àwọn olóṣèlú Nàìjíríà, wọn ò wà tó tọ́.
bí yẹn ṣe show yín nísìn, most of them will come and say, ọmọ àlè ni ẹ́. When you call me ọmọ àlè for tackling your àwọn olóṣèlú, inú mi máa ń dùn ni. Pé alhamdulillah ọpẹ́ ni fún Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbárùmọ̀lẹ̀ pé ọmọ àlè ni mí. You know why? Some will say, ó campaign fún Tinubu ni. Tinubu ló ń sọ̀rọ̀ ẹ. You know why? Mistake táwọn olóṣèlú yìí ṣe. The mistake they made, that is the mistake I am avoiding to make. When Sunday Igboho was shouting Yoruba nation, Yoruba nation, Yoruba nation, and they want one Nigeria, àwọn bàbá olóṣèlú, àwọn Tinubu and co, and the former senator was funny, àwọn Tinubu, àwọn olóṣèlú Nigeria, ó yẹ kó pa Sunday Igboho tì ní, kó wà lẹ́gbẹ̀ẹ́, kó máa pariwo Yoruba nation, Yoruba nation lè máa gòkè tó báyìí. Mistake tí wọ́n ṣe yẹn lèmi ò fẹ́ ṣe nísìn, èèyàn kì í di ojú méjèèjì bá ọmọ ìyá ẹni jà. Àwọn di ojú méjèèjì wọ́n fi bá Sunday Igboho jà. Ibo ti mú wọn lẹ́pọ̀n nísìn. Yorùbá jẹ́ ká pawọ́pọ̀ ní o. Yorùbá jẹ́ ká pawọ́pọ̀ ní o. Bàbá Sunday Igboho remember ìjọ tí wọ́n wá sílé yín. Ní orí méjì tó jorí àdògán lọ o. Orí tí yín ò jẹ́ méjì tó jorí àfà lọ o. Ìṣẹ̀dá ló yọ yín o. Ẹlẹ́dùmarè ló yọ yín o. Àwọn tó wá ka yín mọ́lé bí kíkú bí yíyẹ ni o. Wọ́n wá ka yín mọ́lé pé tẹ́ bá lè pa ẹ pa ni. Wọ́n wá bá yín ṣeré. Wọ́n wá bá yín ṣeré. Tẹ́ bá lè pa ẹ pa ni. Wọ́n wá pa yín mọ́lé ni. Ẹ wá survive ẹ̀. Wọ́n ò rí yín pa mọ́lé. Wọ́n ò dẹ̀ rí yín mú lọ. Now, wọ́n ti ń bọ̀ o. Wọ́n ti ń wálé o. Wọ́n sọ pé Yorùbá nation máa bọ́ sí o. Àwọn náà ti rí handwriting Buhari o. I am going to post something on my page after this show. Níbi tí ọmọ Gàmbàrí kan ti sọ síbẹ̀ pé if Jonathan can be the president of Nigeria, kò sí ìwọ̀n tó ná Shettima láti má di vice president. And after 1 year, tí Olódì, because I will not say Tinubu, I will say Olódì Tinubu. Tí Olódì Tinubu bá kú after 1 year, kò sí ìwọ̀n tó ná Shettima láti má di president of Nigeria. Is that what you, Baba? Ṣáwọn tó wà níbi kúkú bí yíyẹ. Àwọn yẹn ti mọ̀ pé ejò ni wọ́n. Wọ́n ò ṣe ẹnu fún. Baba, come on. God said, love your neighbors as yourself. God never tell you to love your neighbor than yourself. That is me. I don't believe in the Bible of Jesus Christ. I never believe in the Bible of Jesus Christ. I never believe in the Bible and the Quran of Muhammad. I love Moses bàjẹ́. Mose, mo love ẹ̀dá kú. Òfin Mose, mo love ẹ̀dá kú. Jésù ló ní tó máa gbá ilé tí ọ̀tún. Kó kọ́ tó sì sí wọn. Tẹ́tí mi bá di kídikídi gbọ́rọ̀. Ànábì ní bá gbá ilé tí tó bá ti lè gba sáìsì tiẹ̀. Sáìsì tó ń gbá ẹ. Ànábì ní kó forgive. But Moses said, an eye for an eye, a tooth for a tooth. I believe in that. Àwọn people yìí, wọn ò nífẹ̀ẹ́ yín o. Election ti dé o, Sunday Igboho. Sunday Igboho bò sí ẹ o, bò sí ààrẹ o, bò sí ẹ. Wọ́n dàbí kí n rí yín bàbá kí n so yín mú báyìí ni. Wàláhì tàláhì tó wà lára mi ló sọ yín, bàbá Sunday Igboho. Wọ́n dàbí kí n rí yín báyìí, kí wọ́n so yín mú, kí wọ́n sẹ́rí mọ́ yín láyà báyìí, kí máa lé orí mọ́ yín láyà. Bóyá ṣe mí nìyẹn o, kí n di yín mú báyìí, kí máa sọ yín lórí, kí máa sọ orí mọ́ yín gbáyà. Ṣàánú ìyá yín ni. Tẹ́ bá ṣàánú ara yín, ṣàánú ìyàwó yín. Woman yẹn from Germany to Benin, from Benin to Germany, from kini kan pẹ̀lú àwọn ọmọ. Bàbá tí máa gba yín mú. Ẹni wo lè rẹ̀. Bàbá tí máa gba yín mú lọ́sàn-án bí ló ṣe ń bí mi. Wàláhì, ẹ bá bẹ́ẹ̀ mo ti mú gọ́ọ̀mù ni, kí ló dé? Bàbá ó yá ẹjọ́ ẹ pẹ̀lẹ́, ẹ má bínú. Á dá fún yín. Yorùbá jẹ́ ká pawọ́pọ̀. Sáyẹ̀ àmọ́ Ìgbò, ó fẹ́ gba Lagos State. Wàhálà ó sì máa rọ omi sí yín lẹ́pọ̀n. Ẹpọ̀n yín báyìí. Báwọn Ìgbò ti máa mú dání tó máa rọ omi sínú ẹ̀. Ó máa rọ omi sínú ẹpọ̀n yín. Ẹpọ̀n lọ́wọ́ yìí sí wọ́n ti so polybag. Wọ́n ti rọ omi sínú polybag. Wọ́n á so mọ́ yín lẹ́pọ̀n. Ṣé pé ẹ lè bẹ́? Tẹ́ bá bẹ́ àná bí abẹ́ yín.
ẹgbẹ́ lè bẹ̀ àwọn Ìgbò tí wọ́n mi sínú poly bag wọ́n sọ pé yín lẹ́pọ̀ ẹ̀ lè yín Lagos State Yorùbá ẹjọ́ pàwọ́pọ̀ kájà apá pàwọ́pọ̀ ṣe yín léṣe pàwọ́pọ̀ ṣe yín léṣe. So if you think I am supporting all this olóṣèlú, I am not supporting them. What they fail to do. Láyé nígbà tí Sunday Igboho wà nílé, òun lè mí ṣe. Èèyàn kì í di ojú méjèèjì bá ọmọ ìyá èèyàn jà, ọmọ ìyá ò ní di ojú méjèèjì bá jà. If not, outside am I penetrate wà àárín yín. Ẹ̀yin díjú, ẹ̀dọ́dọ̀ tó máa lè pákọ́pá. Tó máa lè fi ṣe kó fi ṣe. Orí lóye ọmọ ọyẹ ìbá mi pàtẹ́wọ̀. Rọgẹ́dìtì ló sọ ọmọ àjànàkú. Rọgẹ́dìtì ló sọ àdìsáàdì àjànàkú mọ́ yín lọ́wọ́. Ẹ ti bá wa polówó Yorùbá Nation. Ẹ rí. Ẹ ti bá wa polówó Yorùbá Nation. Àbẹ́ ẹ̀mọ́ ni. Káwá pawọ́ pọ̀ kálọ̀ bá wọn Ìgbò jà. Kò sí ní tó jọ. Ẹ ti jẹ́ kó survive láti pín Yorùbá sí àìmọye ọ̀nà. Mo ní ká kú dí ọmú ìyá ẹ̀gbẹ́ nísìn. Yorùbá Nation máa dá ọmú ìyá wa gbé. Èèyàn olóṣèlú náà ẹ dá ọmú ìyá yín gbé. Àwa ò wá sílé yín àwọn ò fẹ́ clinch. Èwo la àtàṣe wèrè tẹ́ yìí ṣe. Àwọn ò fẹ́ clinch máa clinch mọ́ wa. Kó kà kú dó láyè tiẹ̀. Àtàṣe lẹ̀ ń ṣe náà. Àtàṣe lẹ̀ ń ṣe. And if Sunday Igboho refuse láti jẹ́ kó sọ fún yín pé ẹgbẹ́ àtàṣe yín lọ síwájú, àwọn máa bọ́ tàmọ́ sọ fún Sunday Igboho. Àwọn máa sọ fún gbogbo àgbáyé pé Sunday Igboho ti bẹ̀rẹ̀ o. Èmi á gé Sunday Igboho jẹ o, ó ti bẹ̀rẹ̀ o. Bàbá máa gé yín jẹ o. Ẹ kó pàtàṣe wọn lọ síwájú, kó pàtàṣe wọn lọ. Pọ̀pọ̀ náà mo dúpẹ́ ṣé God bless you. Not going back your Yorùbá Nation. Àwọn ò go back. Àṣàtàṣe mọ yín lójú. Ẹ̀yin tẹ́ ti bá wa jà, tẹ́ ti di ojú méjèèjì fi bá wa jà. Ẹ di ojú méjèèjì fi bá wa jà, fi bá ọmọ ìyá yín jà. Àwọn ọ̀tá àtọ̀tá alẹ́ wọ́n ti penetrate nísìn. Ogun mélòó lọmọ Yorùbá ń jà nsìn. Yorùbá àti Yorùbá ń bá ya wọn jà. Yorùbá Nation àti Yorùbá APC wọ́n ń jà. Yorùbá Nation, Yorùbá PDP wọ́n ń jà. Yorùbá sí Yorùbá nìyẹn o. Yorùbá àti Igbo Lagos State wọ́n ti lálẹ̀ fún yán ní ẹ̀mọ̀gbọ̀dọ̀ débì kan. Wọ́n ń jà. Ẹ jẹ́ mú mi ẹ̀ ní dààmú. Yorùbá àti Gàmbàrí wọ́n ń jà. Yorùbá ti wá pín sí ọ̀nà igba. Yorùbá Nation gàgàgà Yorùbá wuyì yẹn ọmọ aláwọ̀ nílò yẹn ọmọ àlè ni. Èmi ọmọ àlè. Ìwọ tó ń wo ṣọ́ọ̀bù tó fi mọ̀ nǹkan tí mò ń sọ. Ọmọ àlè ni wọ́n náà. Ọmọ àlè plus ọmọ àlè is equal to ọmọ àlè sis. We are all ọmọ àlè sis. Because òun wo ṣọ́ọ̀ mi ló fi ń gbọ́n tí mò ń sọ. Tó bá wo show mi ò ní wo show tiẹ̀. Táyé bá gbé pé kíní kan bí máa ní kan fi wọ́n sí kan fi ẹ́ sílẹ̀ ni. Ẹ̀yin ajẹ́jẹ́ máa kan ya ọmọ àlè. We are all ọmọ àlè sis. Ọmọ àlè ìyẹn ọmọ àlè. Ó ti pọ̀ nínú Yorùbá ń sìn. Ọmọ àlè raised to power 10. Ó sì pọ̀ nínú Yorùbá ní sìn. Mo tẹ́ mi kọ́ fún pé Sunday Igboho ni kí wọ́n mọ̀ nǹkan tó kù. Bàbá ẹ mọ̀ nǹkan tó kù tẹ́ ń ṣe. Àwọn people yìí wọ́n ti rí handwriting Buhari pé ó máa bọ́ sí. Pé Yorùbá Nation yẹn wọ́n ti rí pé ó máa dúró. Mistakes tí wọ́n ṣe ni pé they fought Sunday Igboho with their 2 eyes closed. A kì í ní ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. Àwọn tí wọ́n wá sọ bẹ́ẹ̀ ní sí pé Yorùbá wuyì ẹ̀lẹ́mí àpè mí Yorùbá wuyì ẹ mọ̀ pé àkíní ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. Sunday Igboho, you see Sunday Igboho as ọmọ burúkú then. You lé fẹ́kùn pàjẹ́. Ọmọ ẹni oníṣẹ́dí bẹ̀rẹ̀ káfíńdẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Sunday Igboho ní kébè. Owó kí ṣọmọ Yorùbá. Kò kọ́là. Ṣé ẹ̀rí làlẹ́kẹ̀? Ọmọ ẹni oníṣẹ́dí bẹ̀rẹ̀ káfíńdẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì yẹn. Òwe tó yẹ kẹ́ kọ́kọ́ pa nìyẹn. Nígbà tí wọ́n lé Sunday Igboho káàkiri. Ọmọ ẹni ni Sunday Igboho. Ìdí ẹ̀ ní bẹ̀rẹ̀ yìí a lè fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ṣó ń pariwo Yorùbá Nation. Ẹ fi ilẹ̀ kó máa pariwo Yorùbá Nation ẹ̀. You will not allow ara ata láti lọ deal pẹ̀lú Sunday Igboho because bí kíkú bí yíyè lè bá lọ sí ẹ̀tẹ̀ bá ní yíyè lọ bí kíkú ni bí kẹrin palẹ̀ bá lọ níjọ́ yẹn Ọlọ́run wá ṣe ẹ̀wà rí pa now wọ́n fẹ́ wúlò fún yín nísìn àyà ìgbà yẹn tí ẹ bá lọ ká Sunday Igboho mọ́lé ni
àìmọye èèyàn tí ò ní gbọ́ nípa Yorùbá nation àwọn tó pé ẹlẹ́mìí burúkú ni ẹ̀mí yín di ẹ̀mí yín le tẹ́ni bàtí bá ti sọ kíní kan báyìí bí kẹ́ pa ni bí kẹ́ ń lọ sọ́run àrè máa bọ̀ ni bí kẹ́ shut ẹ̀ up ni òun ló mú iṣẹ́ tẹ́jẹ fún Sunday Igboho ìṣẹ̀dá ayé ẹ̀ ni ò gbàbọ̀dè orí àwọn tí wọ́n ń jà fún ní ò gbàbọ̀dè tí ẹ̀ fi rí pa now stay your lane ẹ yí wọ́n yín sí BRT o ẹ yí ọwọ́ yín BRT straight ẹ má yí wọ́n yín sí Yorùbá nation to the other side tí la tó bá fẹ́ wọnú òkun lọ ní kẹ́ tètè wọnú òkun lọ fẹ́ wọnú ọ̀sà lọ ibi táwọn Gàmbàrí àtàwọn ibo bá lè yín dé kán lè yín wọ́n ti sọ omi sínú pólíbàgì wọ́n ti sọ ọmọ yín lẹ́pọ̀n ẹ lè sáré dáadáa pàápàá kó máa lé yín lọ o igbó kó máa lé yín lọ kẹ́ máa sáré lọ kí ibo máa lé yín kí Fúlàní máa dà yín ní pọ̀pá kó máa lù yín lùkulù ẹ fi Yorùbá nation ẹjẹ́ àrà fi wálẹ̀ ẹjẹ́ àrà dúró wa káwa sàmbá yìí wa àbá yín náà jà ẹ má darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ yín èmi hate àtàṣe mo hate àtàṣe ṣe pé tó ń bàtàn lọ́rọ̀ ilé ayé sìn ó ti kàn yín àwa là ń pariwo ń gbà yẹn là ń sunkún gbà yẹn Sunday Igboho àwa là ń ṣẹnu gbọ̀ngbọ̀n gbà yẹn àwa là ń dúró sínú òjò tá à ń sun ẹkún nígbà yẹn ẹkún yẹn ti kàn yín nísìn turn by turn lọ́rọ̀ ilé ayé jẹ́ 135 and 6 lọ́rọ̀ ilé ayé ẹ sọ ti wá ń gbà yẹn máa sọ ti yín nísìn ẹ̀yin ò lè nídìí àwa nísìn tó pẹ́ táwa nídìí yín ẹ reject wa Governor Tom tẹ kíní kan who do we trust? We lost trust in all these babas all these àgbàgbà ilẹ̀ Yorùbá we lost trust in them already àti lose trust nínú wọn because àárín àwọn fúnra wọn gan kò gún Tinubu olóòlé Ọbásanjọ́ Yorùbá tó Yorùbá ọ̀nà ṣe close doors meeting wọ́n ṣe gbogbo ẹ̀tàn ìjọ kejì wọ́n sẹ́ẹ̀dì kìíní sí mi Ọbásanjọ́ sọ pé Tinubu ló kàn kíní kan ló kàn gbogbo ẹni tó bá wù kó kàn ọmọ Yorùbá ni mí ọmọlúàbí ni mí àmọ́ ò lè máa lé ikú sí mi kò rò bẹ́ẹ̀ mi abẹ́ rẹ́rìn o I believe in òfin Mósè ò lè gbá mi lójú kò wá ní kèmí pẹ̀lẹ́ o wàláì ìṣó 6x6 ni máa gbá mọ́ ẹ lórí pètè ó bá gbá mi lójú ìṣó 6x6 máa fọ́ mọ́ ẹ ní orí kó bí ẹ tú ká dànù. You don't take me for granted. Ọbásanjọ́ bọ́tàjọ́ kejì ó ní ohun ẹ̀dá àwọn tó kọ́ ohun ẹ̀dá sí Tinubu ohun ẹ̀dá sí Tinubu o now Ọbásanjọ́ flew down to London pẹ̀lú Obi tẹ́rẹ́rẹ́ǹtẹ́ Obi ọmọ yín náà o ọmọ yín náà gèyíjẹ ní o Ọbásanjọ́ flew down to London pẹ̀lú Obi. Now tell me if Obi gets there with the support of Ọbásanjọ́ ṣé Obi máa gba Yorùbá nation fún wa? Tell me. And if Tinubu gets there with the help of Shettima ọ̀gá àwọn Boko Haram ṣé Tinubu máa gba Yorùbá nation fún wa? Àbí Àtíkù tó ń sponsor Boko Haram ló máa gba Yorùbá nation fún wa? You want us to continue in ìyà? We are not ready to jayamos. Àwọn ọ̀rẹ́dẹ̀ àti jayamo. That is why Baba Sunday Adeyemo Igboho Oòṣà, I am sending this message to you, and I know very sure pé ẹ máa rí message mi. Mo ń wo time ni. I know pé ẹ máa rí message mi. Please, you are the epo nu ọbẹ̀ dídín. Tí ẹ bá dín ata for the rice. Epo tó máa wà lórí ẹ̀yẹn, Baba. You are the epo of ata díndín tá fẹ́ fi jẹ rice nílẹ̀ Yorùbá. You are the epo inú ọbẹ̀ wa tá ń wojú nílẹ̀ Yorùbá. Baba, enough of this àlejò. Ẹ ní dààmú o. Igboho Oòṣà, ẹ ní ṣe àgbákò. Baba, ẹ ní ṣe àgbákò. Ẹ ní dààmú, ẹ má fọ́ wa lójú, ẹ má kàn wá lẹ́yìn ọ̀kan. Sunday Igboho, ẹ má kàn wá ní ẹ̀yìn ọ̀kan. Àwa tá ṣí ẹ̀yìn kalẹ̀
pé Àdìsá àwọn ojú ẹ̀ àpọ̀ Sunday Igboho kó mọ̀ yẹ pé rí àwọn kan tó pé a kàn máa wá àwọn máa gé yín jẹ. Yes, if you allow any body because enough ọmọ kékeré wa àyà photo Sunday Igboho papa enough or else the kí wọ́n bá yín ní kí lórúkọ ẹ̀ ní Benin Republic. I will come and buy it. If you want me to come and buy in Benin Republic, Sunday Igboho, I will come and buy in Benin Republic. Wọ́n wá bẹ̀rẹ̀ pé ó dà pé wọ́n àkànṣe wọ́n àyẹ̀ máa mọ̀ gògòrò ni because máa wá with full force wá bá yín fa wàhálà ni. Màá sọ yín mọ́dẹ̀ máa gé yín jẹ. Ẹ tí ìjà yẹn rí. Ìjọ ọlọ́bẹ̀ náà máa ń pèjà yẹn. Mr. Sunday, God bless you. Ẹ tí ìjà ọlọ́bẹ̀ rí. Màá sọ yín mú báyìí. Màdẹ̀ máa sẹ́rí mọ́ yín, màdẹ̀ máa gé yín jẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín Sunday Igboho. Mama sọ yín lẹ́yìn. Ẹ ti mọ̀ pé gbogbo ara kọ́lẹ̀ máa tú kalẹ̀ lọ́wọ́ ẹ̀. Lọ́wọ́ yìí Sunday. Àdìsá ọmọdé yẹmọ Igboho ṣá. You are like gold. You are like diamond. Baba, they need you. They want you. They are romancing you. Lọ́wọ́ yìí Baba Sunday Igboho. Wàláì. Wọ́n need yín dákú ẹ̀sìn. Lọ́wọ́ yìí wọ́n lọ fún yín dákú ẹ̀sìn. Wọ́n ti rọ mi sínú polybag tó ti sọ mọ́ wọn lẹ́pọ̀n. Wọn ò lè sáré. Bẹ́ẹ̀ ni àwọn tí kò yẹ kán tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀. Wọ́n ti ń tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀. That is why you say, are you for politician or you are for Yoruba nation? Yes. The mistake they made then. Only me avoid láti make nísìn. Because lálàmbà tí wọ́n sọ mọ́ wọn lẹ́pọ̀n yẹn tó má ti ti ṣo túbọ̀ báyìí. Mr. Tunde, God bless you. Àbí bá fẹ́ bẹ́rẹ̀ gún wọn ní ẹ̀pọ̀n tó mẹ́pọ̀n wọn bá jò dàrú ṣòro. Èmi ò fẹ́ bá wọn jà pẹ̀lú ojú méjèèjì ní dídì. I am 100% Yoruba nation. So wọ́n lè rí ibi sá padà wá sílé. O ọmọ ẹni ò ní burú ká lè fẹ́ kùn pa jẹ. They will sá padà come out. Àbí òyìnbó. They will sá padà. Mi ò gbọ́ òyìnbó jàre. They will sack pada. They will sack pada to Yoruba nation. Mi fẹ́ fojú ọ̀rọ̀ mú wọn. So tó má ti abẹ́rẹ́ bọnú ẹ̀pọ̀n wọn tó dẹ̀ pọ́n bá ti jò dànù. They will sack pada to Yoruba nation. Káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Ojo Olúwa. Ojo Ebenezer iṣẹ́ mo dúpẹ́. Then we welcome them pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Like I always say, I can never cut this. I will never trade Tinubu for Obitererente. Tinubu ọmọ Yorùbá ni. Yes. Mi ò ní trade Tinubu for Obitererente. Tinubu sì lè padà pọ̀ mọ́ Yorùbá nation. Obi ò lè di Yorùbá nation. I will never trade Tinubu for Atiku. Tóyìn yẹ ṣe àdìo mo dúpẹ́, God bless you. I will never trade Tinubu for Atiku. Tinubu wọ́n lè padà wá sí Yorùbá nation. Atiku can never come to Yorùbá nation. Akínsọ́lá Oyèmọ́lọ́sókè. Atiku will never come back to Yorùbá nation. But mind you, listen to this and listen very well. Listen very good. I will never trade Yorùbá nation for Tinubu. No. Me ní trade admission Yorùbá nation. Yorùbá nation fún admission Tinubu láíláí. Ẹ ṣe ìyá mi Folúkẹ́. Ṣé Folúkẹ́ nàbí Fọlákẹ́? Folúkẹ́ ni. So that is just it. No, Lily said it's from Tinubu. Omolodo, they're fine. If you are for Tinubu, stay for your Tinubu. Stop doing attaché. If you are for Tinubu, go and stay on Tinubu. I said I don't follow Tinubu. But well, you know say that one. Ọ̀dọ̀ àwọn Yorùbá nation lè máa wá. Àwọn pé ń gàtàn ni. Ẹ ń gàtàn. Ẹ ń bọ̀ nlé. Ẹ ń bọ̀ nlé. Wọ́n ti mú yín lẹ́pọ̀n dání sìn. 2 by 2. Lẹ fi rin igi 2 by 2 lẹ fi rin nísìn. Wọ́n á tó gba pọ̀pá lọ́wọ́ yín. Wọ́n á tó gba pọ̀pá. Gbogbo yín tẹ́ ń pè mí. Ṣé bó ti rí? Wọ́n máa lè yí. Ọbásanjọ́ ti endorse Tinubu. Ọbásanjọ́ ti bọ́ta o. Olóhùn ò endorse ẹ̀. Ó ti tẹ̀lé Obitererente lọ sí London. When I tell you pé àwọn people and politicians, they can do and undo.
lánàá Wike ṣebí PDP ni òun àti Atiku ló jọ contest for primary tí Tambuwa fi step down. Now that same Wike níjẹta ó lọ sí London pẹ̀lú àwọn Labour Party. Wike was stop this. Wike was in London with Labour Party ní ìjẹta èní Saturday ọjọ́ Thursday. Oh, excuse me. Ẹ tan ra yín náà pé wèrè ní gbogbo yín lẹ ń sáré ẹ ń ṣe ra yín ni. Wike was in London pẹ̀lú àwọn PDP níjẹta níjẹta he was in London again with Labour Party. Wọ́n lọ negotiate ayé àwọn youth. Wọ́n lọ negotiate ayé àwọn youth. Wọ́n lọ fi ayé yín bargain highway. Highway don't offer ayé yín bargain. You think your Igbo will work? Your Igbo is not going to work anything. Get your PVC. Get your PVC. If your PVC will work, then if your PVC will work, they will not be flying down to London. We came from Labour Party. Dinner pẹ̀lú Wike. Pẹ̀lú Labour Party. Dinner pẹ̀lú PDP again. We can see only Mr. Rocky. One negotiate ni. And tó wẹ̀ bá wúwo jù ni Wike máa ṣiṣẹ́ fún. If you think your vote will work, why are they taking Wike? Why are they dragging Wike? Wike ti di ìyàwó wan jasi. Èmi ni máa fẹ́. Tomorrow, Wike will still go with APC to London again. Kinon Waka, if you think your PVC will work. Your PVC is not working anything. Àwọn cabals wà. Ẹ tó máa John ló ń tẹ̀ ni. Ẹ tó máa phone tẹ̀tẹ̀ ni. Ẹ tó máa phone tẹ̀tẹ̀ ló máa wọlé. Igboho ṣàní kan wà very careful. Bàbá Ọlọ́run ò ní fi ń dá ìyàwó yín lójú o. Kò ní fi yín dá ìyá yín lójú àti gbogbo wa náà. Ọlọ́run ò ní fi dá wa dá wọn olólùfẹ́ wa lójú o. Ìgbà tí Yorùbá nation bá délé wọn ní dìde ìṣẹ́jú kan fún gbogbo wa. Bàbá Sunday Igboho pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Enough of this. Ní ọ̀sẹ̀ yìí nìkan mi ìmọye fídíò Sunday Igboho ṣe tó wà online. Gúnà lè máa pa wọ́n lọ́tọ̀. Ayé ta wà yìí wàláhì ẹ lè pa wá. Mo ń bọ̀ o. Because Sunday Igboho wàláhì ẹ má ṣe mi o wàláhì tó ẹ ti ń jẹ́ kí ni máa bí báyìí. Mo fẹ́ fi kíní kan hàn yín nípa tó bá ti lọ jùnà. Okay, ẹ ká lo eléyìí, ẹ ká lo tó ta ìṣẹ̀ ṣe. Mo fẹ́ fi PVC bí wọ́n ti ń tẹ kíní wọ̀nyí ni. I don't know if you can see this. Àwọn ni. Ẹ jẹ́ kí n fún ní volume. Kí náà wá ṣe? Èkó nìyẹn o, èyí kọ́kọ́ lè kóńkó. Èkó nìyẹn o. Ṣé ti pípọ́ tó ṣe ń já wọn lẹ̀ wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ láàrin Èkó nìyẹn ó wà lórí Yorùbá wí page láàrin Èkó náà ti ń já wọn sílẹ̀ yẹn wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ. You don't see them? Then listen to this very well. Mo ń bọ̀ ẹ bá gbọ́n tó bá yìí sọ̀rọ̀ mi kọ́ ni mo sọ o.
our health, our security is going on debt. And this debt is in some individual pocket. Went to individual pocket. Go around this town, go around this country. Look at the type of mansion people are living in. The government officials. And they say they are fighting corruption. Go to Metama. Shotigba. Government officials are living in a mansion of 1 billion, 10 billion naira in Nigeria. A Nigeria where you cannot eat 2 times a day. Government official, and they say they are fighting corruption. Listen very well. They are negotiating with oil well. Oil well, not for year negotiating. Continue buying your bawu. Okay, I see your pen. Go to Lagos. Go to Port Harcourt. See people living in mansion and they are government officials. Is their salary get that mansion for them? And we say we are fighting corruption. If we are really fighting corruption in this country, we will not borrow money to fund. It's an embarrass. I am worried. Even my blood pressure go high as I had the debt service. 3.something trillion debt service. Why people are suffering? 3.something trillion dollars. Ní gbèsè tí Nigeria ti jẹ, èmi kọ́ ni mo sọ, ọmọlẹ́nu fífẹ̀ yẹn kọ́ ló sọ. Ẹlẹ́rìí jẹ́ ìdìbò ó parọ́ kú. Ó parọ́ dànù. You lie, you are lying. Government officials don't sign. 3.something trillion dollars. Tí China bá dé, ọmọ ìyá ẹlòmíì, àrò oko, ẹ̀yìn asuke. Ṣebí ó fẹ́ Yorùbá nation, wàá lè roko fún China. Tí China bá dé, wàá lè roko fún China. Èmi mo ti show yín, Desiani. Tó fi $12.5 million ra kọ́mú. Government official yín. Mo ń bọ̀. Desiani Madueke. Alisi Madueke. Mo fẹ́ kí kíní ẹ̀ show ni o. Ó ní government official Nigeria ni. Ṣé ti rojú ẹ̀? Desiani Madueke lórúkọ ó lè lọ Google ẹ̀. Desiani Madueke ara àwọn government official ní Nigeria ni. Kọ́mú ẹyọ kan, kọ́mú ẹyọ kan is $12.5 million. Kọ́mú bra ẹyọ kan mélòó ló ní? Mélòó ni Desiani ní? Mo ń bọ̀ o. Mo ń bọ̀. She is a Nigerian politician. If Nigerian politician, there's the animal Madueke, very picture me ni o. Oni politician in Nigeria ni. There's the animal Madueke. Kọ́mú tó wà láyé yẹn $12.5 million ni o, kì í ṣe náírà o, kò láì tí ẹ lè kó máa gbọ́ mi o. $12.5 million ni kọ́mú tó fi gbé ọmú ẹ̀ sókè yẹn. Ẹ̀yin tẹ́ bá mọ̀ túmọ̀ kọ́mú lóyìnbó èmi lọ sí school. Ẹ bá mi kọ kọ́mú síbẹ̀, ẹ bá mi kọ kọ́mú ní English. Kọ́mú tó fi gbé ọmú ẹ̀ sókè is $12.5 million. There's an animal Madueke. You lie. If I am lying, wo dada kó lọ Google. Otirin Desiani Madueke lórúkọ ẹ̀. Desiani Alisi Madueke olórúkọ ẹ̀. Ṣé ìdúró ti ra kọ́mú $12.5 million, not naira.
Alone $1. $1 is over 700. Modipalawa, God bless you. $1 is over 700. 700 times 1 million. 700 million naira. 700 million naira times 12.5. Like 850 billion. Ni komu to fi gbe omo esoke yen o. Bra, e se ida mo tun mo komu. To fi gbe omo esoke yen. And you think Nigeria will be good? Owó yẹn ti pọ̀ débi pé wọn ò mọ tán fẹ́ owó yẹn ṣe. Wọn ò lè fún yín kẹ́ fi jẹun. Kọ́mú oníke, kọ́mú onígi. Ìwọ tó fẹ́ bú mi, máa bú mi nìṣó. Wọ́n ti fàyè ra kọ́mú oníke, kọ́mú oní. Kọ́mú. You say, oh, you laugh too much. Ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún. Ẹ̀rín lèèyàn máa fi rín. Tọ́lọ̀ bá ti kọjá ẹkún, èèyàn máa fi rín. Wallahi, ẹ má pa mí pẹ̀lú kọ́mẹ́ǹtì kọ́mú yẹn. Ẹ̀yin ọkùnrin oní kọ́mú. You will see some men, they want to abuse me. Ẹlẹ́nu jẹ́bẹ́jẹ́bẹ́, obìnrin àtẹ̀yìntọ̀ ló ra kọ́mú. Kọ́mú 800 billion naira pẹ̀lú owó Nàìjíríà. Ibo ló ti rówó yẹn, she's a politician. Ibo ló ti rí. Ìyàwó president America kò ní kọ́mú. Nàìjíríà ló ń jẹ ẹgbọ́n. Ìyàwó president America ṣó ní kọ́mú $12.5 million. 12.5 million. Okay, jẹ́ ká pé 12.5 million naira. Kí ló lè ṣe nínú ayé ẹ̀? Kí n bá wò sùsùsù lé ní ìsìn tó wọ́n ní ìwọ tó ń bú Yorùbá wù yẹn o gba 12.5 million naira. Ó mọ̀ kó wẹ̀ máa ṣe wọn kan nínú ayé ẹ̀. That's naira nìyẹn o. Talk less pé $12.5 million. Tí n bá gbọ́ torí mi máa ale ko wọ́n fọ́ mi ní kò lórí ni. Tẹ́ bá ṣiṣẹ́ mi bí. Ko to je tó máa sọ pé iye báyìí ni iṣẹ́ wa o lójúmọ́ o mo mọ etí mo ń gbà lọ́sẹ̀. But ẹyọ kan nínú brai, is $12.5 million. Chain tó sọ́run yẹn ilẹ̀ ke tán gbà lọ́run ẹ̀ 14.4 billion. Tó o lè máa wò pé Yorùbá wuyì ẹlẹ́nu gúdúgúdú. Mi fẹ́ màá gbé fún ẹ̀sìn. Ó parọ́ kú, ó parọ́ jù. Wo jẹ́ òun bí mo lè bẹ́ẹ̀ fẹ́. Tó kò lè bá rí èbú tó máa bú mi dáadáa mi lè bẹ́ẹ̀ fẹ́ o. Oh, tẹ́sán jẹ́ kó rí ẹ pé o ṣó jẹ́ kó rí ẹ pé àwọn èèyàn máa rí ẹ. Mo fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ni o. Sorry. Wo dáadáa. O ti rí kí ló rí yẹn? O ti rí dáadáa. 14.4 billion. O làwọn EFCC gbà lọ́rùn ẹ̀. Chain. O ti rí. Chain tó gbà lọ́rùn ẹ̀. 14.4 billion. Politician in Nigeria. Le gba Yoruba nation, I'm gba Yoruba nation. Táwọn òkìṣẹ́ lórí burúkú bí tiẹ̀. Ìdí yẹn kò ti fi chain lẹ̀kẹ̀ gold kì í ṣe gold lẹ̀kẹ̀ gan ni 14.4 billion. Billion. Ṣé mo ti sọ ẹ̀kan fún ẹ sìn? Ara àwọn government official àwọn ló ń sọ̀rọ̀ yìí. Why people are suffering in this country? Some are living with 1 square meal. They eat once. So if we can do a proper, strong anti-corruption, not this by mouth, we act it practically.
If you go, you can see a 1 billion mansion owned by a government official. And they say that we are fighting corruption. Salary of... And you call it God in Brian. How do I know? Te ba bi mi, tani kimbi. Se ba on EFCC is not only here. And when EFCC said, Brian, your cost, moye to ni o. When they said it cost $12.5 million, e mo pe Brian, after 50 million. Te ko ma paro. To ma ni Brian is 12.5 million eyokan. E mo pe Brian yokokan yen after to 50 million $50, not naira papa, dollars ni. Ó ní ara wọn ló ń sọ yìí. Ó ní gbèsè tí Nàìjíríà ti jẹ nsin. Ó ti kọjá kéré mi. Owó àtọ́jú owó tí Nàìjíríà ń pa nsin, àtèrè tí Nàìjíríà ń pa nsin. Government official ló ń sọ̀rọ̀ yìí. Ó ní kò lè san gbèsè tí Nàìjíríà jẹ for the next 30 years. Èmi kọ́ ni mo sọ, má gbé mi jẹ. He's up for 1,000 years. He's up for 35 years. Why did he get 1 billion mention? If we are serious, you can see still person serving inside the government, owning a big house, billions, estates. You can see business places here, owned by government officials. And we say we are fighting corruption. We are joking. We are joking. So, Baba government official. Only if Nigeria is telling you I want fight corruption, all I want joke ni. Because to one Nigerian thing, $1 trillion ni nisin. So ato what Nigeria pa. Ato jo wa tere. Ko ka gbese ti Nigeria je for the next 30 years. Wọ́n to Yoruba nation ni bossy. Tawo kin se rubi tie. Se ti China ba den si kan wa ko wa pe ka ma lo se ka ma lo gbin àgbàdo fún China ni. That is why Obasanjo and Igboho should be very careful. Because àwọn olóṣèlú now, they will try to cover that atrocity. Gbogbo ayé ló mọ̀ wípé Nigeria jẹ gbèsè. Wọ́n ti send $23 million mi. America yẹ send ye ní jẹrin ni. Owó Abacha loot. Ẹ̀gbọ́n mi Koye kí ó dẹ̀ send kíní kan tí mo rí lọ́dọ̀ ẹ̀. Owó tí wọ́n ti gbà ní Abacha loot. Màá post ẹ̀ fún yín. Owó Abacha tí wọ́n ti gbà. From here, there, ó ti wọ kíní kan billion. Mi ti gbà ngbe sórí ni dollars. Tí wọ́n ti gbà. Ibo lọ́wọ́ yẹn wà. Another $23 million. America ta wà nú ẹ̀. Wọ́n yẹ tó sẹ̀dẹ̀ sí Nigeria ń jẹrin ni. Ó lè gbé, ó lè gbà. Ìwọ ní Nigeria, ní Yoruba nation ní bossy. Torí kíni? Ìwọ má tẹ̀lé politician lọ. Kó bá lọ ṣe ẹrú ní ìlú tí government official kò ti ní àánú. Or I come with $12.5 million. I think you think we will jaya pẹ̀lú ẹ. I am not ready to jaya. Orí mi le da mi kò kin sórí ìyà. Ìṣẹ̀dá mi ò ní jaya tọkọtọmọ tẹbí tara mi àti gbẹ̀yàn olólùfẹ́ mi. Baba Sunday Igboho, please. Mo fọlọ́run bá bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Mo fọlọ́run bá bẹ̀ yín. Ẹ wà very careful. Fún àwọn tó máa kí yín níbi tẹ́ wà yín Benin Republic yẹn o. Ìgbà tó wá boss ilé yín, àwọn Ọlọ́run ló mú ló pọ̀ o. But when I boss ilé yín, àwọn akire tí wọ́n rí pa ló pọ̀ o. Ọlọ́run ti jẹ́ kó rí yín pa. A dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ba. A ti dúpẹ́ fọ́lọ́run o bàbá. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yín o. Anybody bá wá. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Ẹ mọ̀ kan tẹ́ ń ṣe. Tó bá yẹ pé máa wá Ṣàngó Olúkòso àyàrá náà kàtà yẹrìyẹ kó máa ń gbé sẹ́nu ọ̀nà. Anybody tó bá ti wá so wá gbàgbọ́ tó pé olóṣèlú ló wá ṣe tiẹ̀ lára san pa ó bá pọ̀ lẹ máa ṣe àbí nǹkan mi lẹ máa ṣe ṣá wà very careful ẹ wọ́n fẹ́ gbọ́ Sunday Igboho said Ọlọ́run ní pé ó máa gogo yín lẹ́nu o ẹ máa sọ̀rọ̀ àna ọ̀rọ̀ tẹ́ inú mi dẹ̀ dùn pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kò pọ̀ ẹ kàn máa ra ṣe ọ̀kan ni àmọ́ àwọn tó mọ title fún nǹkan wọ́n á gbé lẹ́ni Sunday Igboho sọ pé o bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o dẹ́ẹ̀dẹ́ mẹ́ra hàn o àwọn oníkọ́mù 12.5 million yìí they are ready to do and undo o kókó ọbẹ̀ wọn ní Nàìjíríà o kókó ọbẹ̀ wọn ó ní Nàìjíríà o they are ready to do and undo o bàbá àìmọye orí lẹ fẹ́ gbà kalẹ̀ o àtòrí tó ti yọ kókó àtòrí oníkúrú náà àtòrí onílàpálàpá gbogbo ẹ̀ lẹ fẹ́ gbà kalẹ̀ orí mi dẹ̀kẹ̀rẹ̀ ó ti bu irú orí mi gan ti bu ìgbẹ́
tí ó rẹ́dí àti kó lóko ẹrú ó dẹ̀ rẹ́dí àti gbàbọ̀dè bá ẹ wo mo fọlọ́run bá bẹ̀yìn mo bẹ̀yìn bàbá má bínú ẹjọ́ Sunday Igboho mo bẹ̀yìn ni má bínú ọ̀yẹ́sì gígéjẹ ló máa kú ó máa wá gé yín jẹ pẹ̀lú eyín mi máa fi wá gé yín jẹ ẹjọ́ tó yọ Ọlọ́run ọba ẹ̀yin tẹ̀mí Yorùbá nation làwọn fẹ́ o èmi Yorùbá wuyì lórúkọ mi.